ọ̀pọ̀ èèyàn iná tó fẹ́ẹ́ lè bú sẹ́kún lórí ikú gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ Yorùbá ní Murphy Afolabi nígbà tí gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa ní Muyiwa Ademola tó tún kọ ọ̀rọ̀ nípa ẹ̀ tó fi ṣe ìrántí ẹ̀ èyí tó sì fẹ́ máa gbọ́ méje lójú àwọn èèyàn. Ẹ rántí pé inú oṣù kẹta ọdún yìí ìní ariwo ńlá mà sọ káàkiri ilẹ̀ Yorùbá àti Nàìjíríà nígbà tí Murphy Afolabi tó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó yọ̀ ṣubú nínú ilé ẹ̀ tó wà lágbègbè Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì jáde láyé, èyí tí wọ́n ti sìnkú ẹ̀ sí ilé àkọ́kọ́ ẹ̀ tó wà lágbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ṣá o, ní àná òde òní ni Muyiwa Ademola máa tún kọ ọ̀rọ̀ tó jẹ́ káwọn èèyàn rántí Murphy Afolabi o tó sì fẹ́ pa ọ̀pọ̀ èèyàn lẹ́kún. Nínú ọ̀rọ̀ tí Muyiwa Ademola kọ, ìlú ti jẹ́ kó di mímọ̀ pé lógúnjọ́ oṣù tá a wà yìí, ìyẹn ọjọ́ ajé ọjọ́ Monday tó ń bọ̀, ìlú yóò fi fíìmù òun tí yóò mì ìgboro títì ìyẹn tí àkọlé ń jẹ́ Àlàní ọmọ ìyá Òṣogbo síta. Ó jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe òun ní kàyéfì, ó sì bà òun nínú jẹ́ wípé fíìmù náà ẹni tó ṣe olùdarí ẹ̀ tó kó ipa pàǹdàgbò jù lórí fíìmù náà òní Murphy Afolabi òní dàrẹ́kítọ̀ fíìmù náà tó sì ṣe iṣẹ́ takuntakun. Ó ní bàbá sọ fáwọn méjèèjì nígbà tí àwọn jọ ń jìyà lórí fíìmù náà pé bí yóò ṣe jáde òní ṣojú Murphy Afolabi, ó láwọn yóò jiyàn. Muyiwa Ademola ní bóun ṣe rántí pé fíìmù náà yóò jáde Monday àti pé ẹni tó ṣe olùdarí ẹ̀ tó kó ipa takuntakun jù kódà tó ló jìyà gidi lóko eré kò ní sí láyé láti jọ ṣẹ̀yẹ pọ̀. Ó ló bà òun nínú jẹ́. Ọ̀pọ̀ àwọn èèyàn ní ìṣẹ̀lẹ̀ ń bà nínú jẹ́ tí wọ́n sì ń ba inú jẹ́ gidigidi lórí tí Muyiwa Ademola kọ yìí. Bẹ́ẹ̀ ló tún jẹ́ káwọn èèyàn rántí Murphy Afolabi lẹ́yìn nǹkan bíi oṣù mẹ́fà tó ti jáde láyé tọ́pọ̀ yẹn sì tún kọ oríṣiríṣi ọ̀rọ̀ kódà táwọn kan mí ń gbàdúrà fún pé kí Olódùmarè kó tẹ̀ sí afẹ́fẹ́ rere.